ilé lárin lákórè ọ̀nà lárin lákàyọ̀ ọ̀nà lárin lákórè lóríṣà àbíkúrò rí èyí kékeré là ń mú jogbó èyí kékeré là ń mú jobì kí ni ológbò ń jẹ ìfà. Oṣùọ̀lálé ni ẹ̀ ń wò tó ń kọ ẹsẹ̀ ní ojú ìkọsẹ̀ níbi tí eégún ti jáde ní ìlú Dọ̀pẹ̀mú. Baálẹ̀ ààrẹ Dọ̀pẹ̀mú baálẹ̀ Dìmọ́ngòrò àwọn lẹ́rí tí wọ́n ń kí Oṣùọ̀lálé yìí. Oṣùọ̀lálé ló ń kí àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n wà níkàlẹ̀ níbẹ̀. Bó ṣe ń kí wọn bẹ́ẹ̀ làwọn náà wọ́n ń fún ní owó wọ́n kí ikú ọdún wọ́n kí ikú ìyèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣe mí o. Ààrẹ Dọ̀pẹ̀mú ló dúró lẹ́gbẹ̀ẹ́ Oṣùọ̀lálé yìí níbi tó ti ń wúre fún àwọn èèyàn. Ààrẹ Dọ̀pẹ̀mú ló ń ná owó fún Oṣùọ̀lálé yìí.
ìdí Ògún ní Oṣòlálé ló ti ń kọ ẹsẹ̀ báyìí. A ṣe bẹ́ẹ̀ o. Ẹni pè mí mo dé, oníbẹ̀jù mo dé sí ẹ lọ́rùn. Àwọn ìyàwó lé wọ́n ṣe gíìtì fún chairman, so abẹ́kíbálẹ̀ ọkọ̀ lọ́ọ̀ṣì chairman tó lọ́ọ̀ṣì fáwọn ìyàwó. Gift sí àwọn ìyàwó ilé tí wọ́n ṣe fún chairman wọn yẹn, mo ni wọ́n jẹ́ kí wọ́n fẹ́ kí balẹ̀ kó kọ́kọ́ lọ́ọ̀ṣì ẹ̀. Gift tí àwọn ìyàwó ilé tí wọ́n ṣe fún chairman òun ni wọ́n fi lé wọn lọ́wọ́ yìí. Oṣòlálé ni wọ́n ṣe ìyàsínú gift yìí. Àwọn Àwórì United iná wà ní ìkàlẹ̀ yìí.
oṣù ọlálé ẹni tí kò ní òfurufú yìí. ẹ ti mọ̀ pé eégún oṣù ọlálé yìí eégún tó tà yìí dó fún ni ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ à ń lébọ̀ lẹ́yìn jagunlabi ńlára wájú. eégún baálẹ̀ ìdí mọ́ngòrò òun ni oṣù ọlálé tẹ́ ń wò yìí. baálẹ̀ ẹ kọdún o ẹ sì kú ìyẹ̀nù àṣèyí ṣàmọ́dún o. oṣù ọlálé ti bẹ̀rẹ̀ sí ní jó kiri ó ti ń wọ̀lú káàkiri báyìí. oṣù ọlálé lẹ́rí tó sì ń wọ́ọ̀lù káàkiri. ẹ rí i pé eégún yìí ó ń lo ìṣíjú ohun tó fi ń jókòó ó máa dé ìdí ẹ̀ tó bá ti tásìkò tó máa jókòó. a fi Ògún lọ́wọ́ baálẹ̀ ti Dọ̀pẹ̀mú àwọn lẹ́rí tí wọ́n ń jáde yìí.
lẹ́yìn ìgbà tí oṣù ọlálé tó ti wọ́ọ̀lù lọ ó ti wọ́ọ̀lù padà